sì ẹ̀sìn kẹ́ tó kù láyé ẹ jẹ ìyà kẹ́ tó kù láyé ẹ kábàámọ̀ kílẹ̀ wáyé fún kẹ́ tó kù láyé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ní wọ́n máa bọ sàárè nílọrin sàárè ìta là ń bọ sẹ́gbọ́n tí wéèrè òpònú tẹ́ǹpẹ̀ lólùmọ̀ elémọ̀ tẹ́ǹpẹ̀ lólùmọ̀ sẹ́gbọ́n tí wí elémọ̀ tẹ́ǹpẹ̀ ní olùmọ̀ ẹ wo dáwà sẹ́bà nẹ́bì ti ṣe dáwà nù dáwà tó lọ mutakabbir ẹ wo dáwà mọ̀rọ̀ yí ẹni tí ṣe dáwà ń ṣe sí arí mi ẹ wo dáwà ẹ wo bàbá Jẹ̀bú tẹ́yìn ń pè ní olùmọ̀ ẹ wo bàbá Sàlá tó lóun ṣe dáwà ẹni tó ṣe pé gbogbo tí ń jẹ́ social media pátápátá ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi ń ṣàpèjúwe bí gbogbo nǹkan àwọn ọmọ tẹ́ ń ṣaṣẹ́wó ọ̀rọ̀ rẹ̀ làpèjúwe àwọn tí wọ́n yọ múlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ làpèjúwe gbogbo bí tí wọ́n bá ti fẹ́ ṣe yẹ̀yẹ́ pẹ̀lú gbogbo nǹkan láyé ọ̀rọ̀ rẹ̀ wọ́n fi ń ṣàpèjúwe ń pera rẹ̀ ní àdáhìyà al-kabir subhanallah ní rí ẹni tẹ́rì rẹ̀ pé kan láyé àbí tó ní erí tí ń rò tẹ́rì rẹ̀ sì sọ tí ó gbà fún tí ó kun irú dáwà tí elémọ̀yìn ti ń seun ẹ wo bí ṣe ń pe àwọn èèyàn jáde gbogbo ìlú kọ̀ọ̀kan ìlú òní wọ́n ti wá òsàwé wọn bọ́ lu yín ń wá ń yẹ̀yẹ́ ìlú kọ̀ọ̀kan ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ìlú kọ̀ọ̀kan ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ok ìlú tiẹ̀ lè má kàn ọ́ ó sì lè má jẹ́ nǹkan kan lọ́dọ̀ tiẹ̀ àmọ́ lu tiwa Ìlọrin tí ò láfijọ́ ńlẹ̀ Yorùbá tó já sí pé gbogbo ọ̀nà lọ́ọ̀ lè fi ìlú tí ìlú rẹ̀ lọ́ọ̀ lè fi wé lọ ni wọ́n kọ́ tó ń jẹ́ gbadé sá lọ ẹ̀yin lẹ́mọ tó sadé tẹ́ ń jí gbé sá lọ tẹ́ ń jí gbé bọ́ àwọn kọ́ nípa ọ̀kọ́ lè ríru ọkọ̀ nílọrin ọ̀ lè ríru ẹ̀ wá sọ fún mi bàbá tó bí ọ ṣé mùsùlùmí ni bàbá tó bí bàbá tó bí ọ ṣé kìí ṣẹlẹ́bọ bàbá tó bí bàbá tó bí bàbá tó bí ọ ṣé kìí solóòsà ọ wà fi wẹ́lu tiwa tó ṣe pé bàbá tó bí èmi mùsùlùmí ni bàbá tó bí bàbá tó bí mi mùsùlùmí ni bàbá tó bí bàbá tó bí bàbá tó bí mi mùsùlùmí ni wọ́n àfáà ni wọ́n ẹjọ́ jọra wọn kò jọra wọn kò jọra wọn bó ti wá rí lọ́nu lọ́dọ̀ gbogbo tí ń jọ mà lọ́rin tí wọ́n jẹ́ dáyéré lọ́rin ṣé dáwà lè yí tẹ̀sí yìí àbẹ́ ẹ̀ ń sẹ̀sìn ó di ohun ila sabili rabbika bil hikma wal maw'iza hasana hada ma qara'na fil Qur'anil karim bá ti kanú al-Qur'an nínú ibo lẹ́yìn ti rí sùlùbù dáwà tí yín náà níbo lẹ ti rí àti wo àtàwọn ìyókù ẹ ọ̀nà tẹ́ ń gbé àṣẹ dáwà bó lẹ ti rí wa anta tazunnu ala annaka takunu majura ala hadha ó sì ròyìn pé ọlọ́sàn tó gbà lọ́dọ̀ náà lérí irú ìtọ́sẹ̀ yìí qad iqtarafta sukhta rabbik tẹ́ ẹ̀ bá mọ̀ lọ́lẹ̀ mọ̀ ó ti gun ìbínú Ọlọ́run pẹ̀lú ọ̀nà tẹ́ ń gbé àṣẹ dáwà yìí Ànábì ò ṣe dáwà bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wípé gbogbo ẹfúnlẹ́bùn mẹ́rin ẹfúnlẹ́bùn márùn ẹfúnlẹ́bùn kìíní ọ̀kọ́ níládá lérí ẹ̀ níládá lérí ẹ̀ because promote peace nínú ẹ̀sìn promote wàhálà nínú ẹ̀sìn sẹ́lẹ̀rí rẹ̀ lẹ́yìn yí báyìí mo tún wá rí la ilaha illallah inú ẹlòmíì fọ́nú nínú fídíò táwọn kan ṣe tí wọ́n fi ègé sí irú ètò wallahi alazim mo ti mẹ́rin wípé kọ́lá èyí ṣe program kankan lérí yíṣù yìí ìgbà táwọn kan ti séhùn tí wọ́n ti séhùn ìsàkọ́mọ̀ bí hilbad sákọ̀tọ̀ ambad nínú program táwọn kan ti ṣe nínú àwọn tẹ́jà àwọn ọmọ ìyá wa tí wọ́n fi ń takò wípé irú ojú ọ̀nà yìí èso ojú ọ̀nà tá nẹ́bí ìlà fún wa yẹn wá ráwọn kọ́mẹ́ntì kọ̀ọ̀kan ibẹ̀ mo ti wá rí pé àwọn èèyàn fọ́nú gan àwọn èèyàn fọ́nú tí wọ́n wá ègé sí àwọn tí wọ́n ń takò orú mọ́ní àjù yìí níbi dáwà wọ́n wá ègé sí wọn pẹ̀lú kọ́mẹ́ntì ẹ ponú gan ẹ màlúù tẹ́ ti wá gbogbo òlú tí kálukú yìí ti wá ń túmọ̀ wípé òpònú ayérádà ní nínú ìlú náà bó bá jẹ́ pé Ọ̀yọ́ ni ọ́ eléri ibú Ọ̀yọ́ ni ọ́ tó bá jẹ́ ọmọ Ìbàdàn eléri ibú ọmọ Ìbàdàn ni ọ́ tó bá jẹ́ Ògbómọ̀ṣọ́ eléri ibú ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ tó bá jẹ́ Ọ̀ṣun eléri ibú ọmọ Ọ̀ṣun ni ọ́ kódà tó bá jẹ́ ọmọ Ìlọrin eléri ibú ọmọ Ìlọrin ni ọ́ ìlú wo nílẹ̀ Yorùbá ẹlẹ́rìí yóò fẹnu tánìṣì ẹ sáà fẹ́ fi gbogbo ọ̀nà ẹ fẹ́ fi wá láì fi fún lọrin oríkì tí wọ́n máa kì lọrin ń bẹ nínú tí ń bà yẹn ló jẹ́ tí ń bà yé yín jẹ́ kò ségun ní lọrin kò sóró ń bẹ ń bà yẹn ló jẹ́ ẹ wá fẹ́ kéré ti oòrùn fún lọrin ṣé ẹ má bá ti sọ̀rọ̀ lù yín ni ìtẹ́ ń pè lóró ẹ rántí bẹ́ẹ̀ ti ṣe má kí wá ni wọ́n ń pè lóró ńlọrin tẹ́ ẹ fẹ́ kéré ti pé wọ́n ń sọ̀rọ̀ ńlọrin tí wọ́n wá ń ṣe ńlọrin tẹ́ ẹ fẹ́ kéré tiẹ̀ tẹ́ ẹ fẹ́ pè lóró ẹ sọ ọ̀kẹ́ ṣàlàyé rẹ̀ fáyé kẹ́sì sẹ́ta àrífún tí wọ́n ń pè ní oòrùn tẹ́ ẹ máa ṣe lọ́dọ̀ yín
àti gbogbo ìlú torí bí yín kò ségun nílọrin ẹ fẹ́ kìrìtì pé wọ́n ń gbé egun níbẹ̀ ẹ ṣe tàrífù tán pẹ̀lú egun yìí ẹ ṣàlàyé rẹ̀ fáyé kẹ wá má pèjúwe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe nílọrin kẹ wá mú wá tẹ́ fi fi egun gbígbé tẹ́ fi tì sí lọrin subhanallah okòóló kẹpẹrẹ lọ́mọ Ìlọrin nínú àwọn tẹ kó jáde bóyá ọmọ Ìlọrin ni bóyá kì í sọ ọmọ Ìlọrin àmọ́ èyí tó dá mi lójú ni wípé tó bá jẹ́ ọmọ Ìlọrin nínú àwọn eléré ibú ọmọ tí ó ṣòfò nínú ọmọ Ìlọrin ńlọ wa òun ni ó ní wọn ń bọ òkè sóbì ta ni ń bọ ìdílé wo ẹni jẹ́ wàkílù bíbọ òkè sóbì bó ṣe já sí wípé gbogbo ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí wọ́n ti ní nǹkan tí wọ́n ń bọ wọ́n máa ń ní àwọn ìdílé tí wọ́n jẹ́ wàkílù ẹbọ ni ìdílé wo ni wàkílù bíbọ òkè sóbì ìgbà wo ni wọ́n ń bọ lọ́dún báwo ni wọ́n ṣe ń bọ àwọn àwọn ni wọ́n máa lọ bẹ̀ tí wọ́n máa lọ lè bọ ẹ bá wa wádìí ẹ̀kẹ́ wí jáde ẹ sọ fáyé ẹ̀yin alábòsí ẹ wá ń pa àwọn ọmọ jáde ó yá mo ti gbọ́ tí wọ́n sọ ni ó yá ìwọ jáde wá fi mẹ́ta kún nínú ẹbọ tí wọ́n ń ṣe nílọrin ẹ̀yin lọ lọ́nu àbáríkọ̀ ọ̀làdù Kùránì làásì ọ̀là gbogbo tí ń kí àwọn àfà tí wọ́n pilẹ̀ lọ́rin tí wọ́n lo Ìlọrin tí wọ́n fi ara gbólẹ̀ tí wọ́n ṣe wàhálà lẹ́rìí bí ìsìlámù ó ti tàn ká tí wọ́n gbé ìsìlámù tí wọ́n gbé yíká gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá ẹ̀sì ẹ̀sìn kẹ́ tó kù láyé pẹ̀lú ògo lọ́dọ̀ náà ẹ̀sẹ̀sìn kẹ́ tó kù láyé àbáríkọ̀ ọ̀là náà máa lọ́dọ̀ náà àfi tí Ọlọ́run ò bá gba iṣẹ́ tí àwọn bàbá náà ṣe ẹ̀sì ẹ̀sìn kẹ́ tó kù láyé ẹ jẹ ìyà kẹ́ tó kù láyé ẹ kábàámọ̀ kílẹ̀ wáyé fún kẹ́ tó kù láyé pẹ̀lú ògo lọ́dọ̀ náà wọ́n ní wọ́n máa bọ sàárè nílọrin sàárè ta là ń bọ ṣé sàárè ṣe Àlímì ni wọ́n bọ àbí sàárè baba mufti Sheikh Kamaluddin Al-Adabi sọ ni wọ́n bọ afágbà Sheikh Abdul Adabi torí kò sí ńlọrin sàárè ta ni wọ́n bọ nílọrin àbí gbogbo tí ń jẹ́ sàárè ni wọ́n máa bọ nílọrin ẹ sì bẹ̀rù Ọlọ́run kí lẹ̀ ń wá gangan ẹ dákun torí tọ́lọ́run gbogbo àwọn àtàwà lérí program ẹ máa bá ń tẹ love and like ẹ ṣeun gan ẹ sì máa bá ń share program yìí love and like ẹ sì máa bá ń share program yìí ẹ dákun torí tọ́lọ́run kí ni tí ò sọnù tẹ́ ń wá kí ni tọ́wọ́ yóò tó tẹ́ fẹ́ nàgà mú lérí pé ẹ sáfẹ́ ba Ìlọrin ló kọjẹ́ ẹ sì máa bá ń tẹ love and like ẹ máa bá ń share program yìí ẹ ṣeun ẹ máa share rẹ ẹ máa bá ń tẹ love and like ẹ ń ṣe gbogbo tẹ́ ń ṣe yìí lọ́kọ̀ wípé ẹ fẹ́ ba Ìlọrin ló kọjẹ́ ẹni ẹ fẹ́ ba ọkọ̀ ìsìlámù nílọrin ẹ fẹ́ bàjẹ́ bákan náà ìjẹ́ champion lọrin ní gbogbo ilẹ̀ Yorùbá látàrí ẹ̀sìn Ọlọ́run ló tó bẹ́ẹ̀ Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ ìtọ́lọ́run tó ṣé ìwọ ọmọ èèyàn wo ló lágbá tí ó sọ pé òun ó tòótò ẹ lé tòótò bí ọba tí wá ti rí ńlọrin iná fi ṣàpèjúwe ọba tìlú tí kò jọra wọn kò rí bákan náà láti ijọ́ tí Ìlọrin ti ń jẹ́ lọrin títí dò níta wà yìí kọ́lọ̀ mẹ́jẹ ara padà sí ibú tí ayé òfin ní jayé mọ́ ẹlòmí ò ní jọba lọrin lẹ́yìn mùsùlùmí Ọlọ́run mẹ́jẹ àrí àpadà sí ibú mẹ́jẹ àrí àpadà sí ibú láíláí ẹlòmí ò ní jọba nílọrin lẹ́yìn mùsùlùmí bọ́lọ̀ ti ṣe ti lọrin ni ṣé àwa lẹ́ ń bínú ni abẹ́ bínú Ọlọ́run tó tó bẹ́ẹ̀ àwa lẹ́ ń bínú ni abẹ́ bínú Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ bọ́lọ̀ bá wá ṣàánú rẹ̀ tó fún wọn náà ní mithqalu habba min al-ilmi mithqalu habba jẹ́ tó tó wí tí Ọlọ́run bá ṣàánú rẹ̀ tọ́lọ̀ fún ọ ní mithqalu habba min al-ilmi mẹ́ntẹ́ champion rẹ̀ o Ìlọrin kò kúrò nílọrin o Ìlọrin ò sì ní láíláí má jẹ́ lọrin mọ́ òdodo lọ́gbọ́n o wallahi mo fa Al-Qur'an al-Azim mo fi búra tí ó fi lo ìgbésí ayé rẹ̀ tán lè má kéwù lọrin wallahi tàbí òdodo lọ́gbọ́n o òdodo nu o tó bá jásí pé dédé ń tọ́ ọmọ náà ní wọ́n ń gùn ọ́ ìwọ tẹ́ra rẹ̀ sáyé wò kọ́ jẹ́ kí lọ ní fi hàn ayé pé wallahi olódo ní ọ nínú kéwù òdodo lọ́gbọ́n o tẹ́ra rẹ̀ sáyé jẹ́ kí Ìlọrin fi hàn ayé ipé wallahi olódo ní ọ olùmọ̀ wa anta tagtaru bidhalika má gbàtànjẹ́ pẹ̀lú rẹ̀ olùmọ̀kọ́ ilé mọ̀ ní ọ́
elémọ̀ kìí sọ lùmọ́ mọ́gbàtànjẹ́ tó bá gbàtànjẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ọ̀yẹ̀yẹ́ mọ́yẹ̀yẹ́ ara rẹ̀ maintain champion rẹ̀ sọ àmà ìgbé lọ́dọ̀ ti yínú tí wọ́n bá ń karú rẹ̀ ní dèdè bọ́ ti rí òní só ti yé ìgbà tí wọ́n bá fi ka márùn wọ́n ma fọ́ mẹ́rí báyìí pé tatún ni o Ìlọrin ò rí bẹ́ẹ̀ o wọ́n ma 100 wọn ò ní sẹ́mí nílọrin bọ́lọ̀ ti ṣe ti wá nú béèyàn sì bínú lérí ẹ̀ tí nítorí ẹ̀fà pàjẹ́lẹ̀ yóò sàgbákò tó ló fẹ́ bọ́lọ̀ wọn yájà ni ẹnìkan ò sì lè bà lọ́rin ló kọjẹ́ bí tí wù kó ma ẹnìkan ò lè já iye ara lọ́rin kò lè já bọ́ bí tí wù kó ma Madinatun a'adha Allah subhanahu wa ta'ala bi nafsi ìlú tó ṣe pé fún ara Ọlọ́run ló ṣe ìlú náà ní àbí fún rẹ̀ ló ṣe ní àbí kayfa wa anni yudilluha abdun dhalilun ẹrú Ọlọ́run tó jẹ́ yẹ̀yẹ́ kan bó ní ó ti sọ kún fẹ́ yẹpẹrẹ ìlú náà kálá kò lè rí bẹ́ẹ̀ kọ́lá bẹ bá rí àwọn kan bí àwọn eléri burúkú ọmọ tí wọ́n ń pera wọn lọ́mọ lọ́rin tí wọ́n wà níbi yẹ̀yẹ́ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ń sáyẹyẹ tí wọ́n bó kọlu wọn jẹ́ ahùlá alladhina la yarifuna qimata madinatihim biladihim tí wọ́n má kí màlú wọn tẹ́ bá wá ra wọn kan táwọn náà ń ṣe bẹ́ẹ̀ táwọn náà yọ ọmọ ọsàn síbẹ̀síbẹ̀ Ìlọrin ò ní yẹ̀yẹ́ nínú ara lè rí wà a lè torí pé rí ń fọ́ni eré a máa fọ́ni kó wá sọ eré kó sọ di yẹ̀yẹ́ nínú ara kò lè yẹ̀yẹ́ òdodo lọ́gbọ̀n Ìlọrin ò lè yẹ̀yẹ́ Ìlọrin ò lè ṣubú ẹ lọ lè kàtàn ẹ lè béèrè bí àwọn àgbàlagbà bí wọ́n ti fara gbolẹ̀ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run lẹ́nu lóyìí ẹ wọ́jọ́ tẹ́tí lẹ́ǹsẹ̀ dáwọ̀ èrí ibú tẹ́lẹ́ǹsẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn yòókù yín dáwọ̀ èrí burúkú tẹ́lẹ́ǹsẹ̀ ẹ wọ́jọ́ tẹ́tí lẹ́ǹsẹ̀ wà á lè tún sinmi rọ àṣẹ ìdáwà àlè tún sinmi rọ àṣẹ ìdáwà ẹ sọ èso tí dáwà yín tó mú jáde kò lè mú jáde torí ntẹ́jẹ̀lẹ̀ ń wá ẹ wá ń condemn Islam torí tẹ́fẹ́ kìbọnù innama takuluna fi butunikum nara wọ́sà iná lẹ̀ jẹ́ sínú yín o iná ẹ̀sìn gbogbo ẹ̀tẹ́ bá mi tẹ́ lọ́fà láìkí iná lẹ̀ jẹ́ sínú yín ló kọjá wà tẹ́ẹ̀fín gbogbo ń bì kan wallahi mo fọba tó dá mi mo fi búra kò sí ẹyọ ọ̀kan nínú yín tí ó ṣẹ́kù ẹ lè ṣẹ́kù gbogbo àwọn bàbá tàná àwọn ti jẹ́ ẹ̀ta tó kọ́ wọn parẹ́ òní tí kálukú wọn ti wọn dòní sí àrùkẹ́ bẹ́yìn ti rìn láwọn rìn bàbá Sheikh Kamaluddin Al-Adabi ridwanullahi alayhi ṣe àwọn fi ẹ̀sìn wọ́n fi ṣe gbájú ẹ̀ ṣe ló sẹ́wọ̀n kù bàbá Lágbàjì ó kú ẹ̀sìn wọ́n fi ń jẹun bẹ́yìn tí ń jẹun ní sọ ò torí pẹ́ gbowó nìkan ẹrù báwọn èèyàn ọ̀dá sáàdì lọ́jíkì gbogbo tẹ́ẹ̀sẹ̀hun pẹ̀lú bẹ́ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kún ẹ̀bùn ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀hún ṣe bẹ́ẹ̀ fi gbogbo ní inú fa rìkọ́dìn Mawlana Sheikh Adam radiyallahu ta'ala anhu ọ̀dọ́ ta náà ti ń gbowó ṣe bẹ́ẹ̀ iná máa ṣe bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ rí sọ́lọ̀ máa wá pé wọn ẹ̀yin wá dóńdó wípé àwọn tí wọ́n gbéṣẹ́ fún yín bí wọ́n ti fẹ́ kẹ́ẹ̀ṣe láti tẹ́ wọn lọ́rùn ẹ wá gba ọkọ̀ ẹ̀sìn ẹ gba ẹ̀sìn jẹ́ nílẹ̀ Yorùbá torí owó tẹ́yìn fẹ́ gbà ẹ wá rò pé ṣẹ́kù wallahi ẹ̀ ní ṣẹ́kù ẹ mùnáfìkì burúkú yìí mùnáfìkì ṣe bí ń jọ́ni rẹ̀ sọ̀rọ̀ fọ́tò tẹ́ múra kankan níbi ọ̀rọ̀ fọ́tò nígbà tọ́rọ̀ padà sẹ́mà yín lérí ẹ wo bẹ́ẹ̀ tí ń pẹ́pẹ́ wallahi lérí ibú ni mo fọlọ́ mo fi sẹ̀rí ẹ wo bẹ́ẹ̀ tí ń pẹ́pẹ́ nígbà ọ̀rọ̀ padà sẹ́mà lílé ẹ ti gbàgbé pẹ́ sẹ́pẹ́ lé ẹni tí ó bá ya fọ́tò àtẹni tó bá yà á fún ṣẹ́ ti gbàgbé ni ẹ gbàgbé pẹ́ sẹ́pẹ́ ọ̀rọ̀ padà wá sẹ́mà yín lérí ẹ wo bẹ́ẹ̀ tí ń pẹ́pẹ́ ẹ wá àwọ̀là máa yà tẹ́mílù tàwílà tí ò gba tàwílì tí ò gba ìrọ́bẹ̀rẹ̀ ẹ wá àwọ̀là rẹ̀ sẹ́rù pàwọn èèyàn gbónú ni abẹ́rù pàwọn èèyàn máa tán ṣe ẹrù pàwọn èèyàn máa tán ṣe
kálukú ń wò yín ni wọ́n ti rí pé lẹ́rìí ibú ẹ̀ ń dá wà lẹ́yìn yìí wọ́n ti rí pé lẹ́rìí ibú ẹ̀ ń dá wà ìnìyí ẹ̀ ń kọ̀ndẹ́mù jálàbí ẹ̀ sì ń ṣe ẹlòmíràn máa bèèrè kí ọ̀nà ọ̀nà gbà sí ẹ̀ máa ń pè ní jálùbù ni ìtumọ̀ jálùbù ní kéèyàn gba nǹkan láti ibìkan sí ibìkan ó tẹ̀ lọ lè gbà sáwọ́dí tẹ̀ ń gbà lọ́dọ̀ àwọn lábáwá ìtumọ̀ jálùbù nù jálàbí nù fi máa ná alúgàwì ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn elédè ẹ̀ sì ń ṣe èyí tí kan dùn mí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtibáwìn àwọn ọmọ tí wọ́n tẹ̀lé yín àwọn àgùntàn tí wọ́n rọ́ tẹ̀lé yín àwọn làánú wọn ṣe mí mo fi Ọlọ́run tó dá mi mo fi búra èmi ò padà sun ẹkún yóò sun ẹ̀jẹ̀ because àwọn eléyìí mú tẹ̀lé yóò ní fọ́nà mọ̀ yín ibi tó wọ́n ti ń jáde wò ní fi hàn yín ẹ pa gbogbo nǹkan tí gbogbo tó yẹ kẹsì ẹ pa tí ẹ ní sẹ́bí ẹ ní sìn kankan ebi ò padà wá hàn lákàáyín àìmọye irú yín tàbí tàbá pàdé mo fọ Ọlọ́run tó dá mi mo fi sẹ̀rí nígbà tí ebi bá sọ wọ́n di ìdàkudà bẹ́ẹ̀ sì tó ní ẹ̀yin tẹ́ ẹjọ́gà àwọn yìí náà tó ń láàánú ẹ̀ tó ní sàánú wọn ní dèdè irun tí ń bẹ lọ́wọ́ yín èyí tẹ́ gbà níbi tẹ́ ti lè gbà ń jó ní mélòó nù àwọn àtìbáwò yín lẹ fún bẹ́ẹ̀ gbogbo tẹ́ bá wá mú jáde tẹ́ bá fẹ́ nà sáwọn èèyàn báyìí àwọn àpò ìbú tẹ́ ń kó fáwọn èèyàn ṣé màjánà ni màjánà kọ́ ẹ tó fẹ́ fi gbà mí wọlé ni ẹnu Ọlọ́run so bí ti sọ̀rọ̀ yìí máa lónìí náà bí ti sọ máa lónìí ni so bí a bá tún wá rí yẹn tẹ́ wá jáde tẹ́ wá sọ nǹkan kan abẹ́ sọ pé ẹ ní ọ̀rọ̀ lẹ́nu á wá jáde fún yín tán yẹn á jẹ́ kí gbogbo àjáyé mọ̀ yìí pé àwa ni mùmínì dáwà àti wa sì ní dáwà mùmínà ni dáwà tún náà dáwà tó mùmínà á jẹ́ káyé mọ̀ yìí pé dáwà tí dáwà tó ń káfíà dáwà kèfèrí ní dáwà yìí á jẹ́ gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀.